بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم لك الحمد مثل ما حمدت لي نفسك وأضعاف ما حمدك به الحامدون وسبحك به المسبحون ومجدك به الممجدون وكبرك به المكبرون وهللك به المهللون وقدسك بالمقدسون ووحدك بالموحدون وعظمك بالمعظمون واستغفرك بالمستغفرون العلي الكبير المتعالي. Àfi Ọlọ́run ọba tó já sí pé ó tún fún wa láàyè tòní gẹ́gẹ́ bí a ṣe fi síwájú rẹ̀. A kí Ọlọ́run ọba náà, a sì kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì tí Ọlọ́run torí ẹ̀ dá ayé àtàlkìyámà. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ wọn, gbogbo àwọn tí wọ́n gbígbésẹ̀ Ànábì, tí wọ́n tẹ̀lé Ànábì, tí wọ́n kọ́ṣe Ànábì, Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ gbogbo wọn. Àlùbáríkà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run a bẹ̀ ẹ́, dákun Ọlọ́run wọlá tí Ànábì sallallahu alayhi wa sallam, gbogbo ẹni tí a fẹ́ bá wa sọ lónìí òun náà ni nípa ẹni tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, tí ń dààmú ilé àtoko àti gbogbo tí ń bẹ láyé, nípa ọ̀rọ̀ àwọn ọ̀jẹ̀lú tí wọ́n pera wọn ní òṣèlú. Wọn ṣe òṣèlú, ọ̀jẹ̀lú ni wọ́n. tó pé ẹni tí wọ́n ń pè ní òṣèlú òun lẹni tó yá sí pé ó ń ṣe dáadáa nígbà táwọn mẹ̀kúnnù sìn débẹ̀ tán, àwọn masses nígbà tá a sìn débẹ̀ wọ́n ti wá sí dáadáa, ẹni tó ṣe ìlú nìyẹn. ṣùgbọ́n wọn ṣe ìlú, wọ́n jẹ̀lú ni, wọ́n ṣèlú. Pírẹsidẹ́ǹtì wa Bọ́lá Ahmed Tinubu, àwọn èèyàn ń sọ wípé bàbá yìí gbìyànjú, ṣùgbọ́n àwọn tí wọ́n kó sẹ́yìn tí wọ́n ń fi iṣẹ́ yẹn rán, wọn ò jẹ́ kí ìgbìyànjú wọn yọ. torí pé kíkó tí wọ́n ń kó fún wọn yẹn, àpò ara wọn ni wọ́n ń kó sí o, àtàwọn tó bá ṣiṣẹ́ pẹ̀lú wọn. àwa tá a jẹ́ masses tá a wà nílẹ̀ ń bí, tó yá sí pé àṣiṣẹ́ pẹ̀lú wọn, àsìnẹ́tọ̀ pẹ̀lú wọn, àwọn tí àwa èèyàn bẹ́ẹ̀, àwọn ò tiẹ̀ rí nǹkan kan, tí wọ́n sì pé àpò ara wọn ni wọ́n ń kó sí. bọ́dà yẹn kó sápò ara wọn yẹn kẹrí, wọn ò ní jẹ́ kí iṣẹ́ bàbá yẹn yọ. Kùránì sì ti sọ̀rọ̀ wọn, Ọlọ́run ti sọ̀rọ̀ wọn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alfáàwù kí ni Kùránì sọ? Wabtaghi fima ataka Allahu ad-daral akhirah. Ọlọ́run ní wabtaghi fima ataka Allahu ad-daral akhirah. Ọlọ́run ní nǹkan tí Ọlọ́run ọba fún yín, Wabtaghi fima nǹkan tọ́lọ́run ọba mú fún ẹ tó ń bẹ lọ́wọ́ rẹ, daral akhirah. fi nǹkan náà ra ọjọ́ ìkẹyìn fúnra rẹ. Daral akhirah. fi ọjọ́ ìkẹyìn fúnra rẹ. Gbogbo tí pẹ́sidẹ́ǹtì wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n kó fún gbogbo àwọn gọ́ọ̀mẹ̀ntì wa yìí, gbogbo àwọn gọ́ọ̀nọ̀sì wa yìí tí wọ́n kó fún wọn yìí. Wabtaghi fima ataka Allahu daral akhirah. gbogbo tí pẹ́sidẹ́ǹtì ń kó fún àwọn gọ́ọ̀nà yìí, wọ́n fi ra ọjọ́ ìkẹyìn, wọ́n fi ra ọjọ́ tó yá sí pé wọ́n pàdé Ọlọ́run ọba. tó pé gbogbo tí yẹn bá ní lọ́wọ́, ó gbọ́dọ̀ fi máa ná nǹkan yẹn tó pé ọjọ́ tó pàdé Ọlọ́run. Ọlọ́run ní wala
تنس نصيبك من الدنيا ولا تنس نصيبك من الدنيا ọlọ́run má gbàgbé ìpín rẹ nínú ayé ولا تنس نصيبك من الدنيا ìpín àwọn tí ó já sí pé ọlọ́run kó tí president ń kó àwọn nǹkan yìí lé lọ́wọ́ ìpín wọn ní pé nígbà táwọn masisi sìn wọ́n á dìbò fún wọn á sì kó wọn débẹ̀ ìpín tọ́lọ́run fẹ́ fún wọn àfàbùbọ̀ wá ìpín tọ́lọ́run fẹ́ fún wọn òun ni pé wọ́n ti débẹ̀ ẹ ti wá rí àǹfààní nǹkan yẹn ń bẹ̀ kì í ṣe ẹ̀yin nìkan àtàwọn ìyàwó yín àtàwọn ọmọ yín nìkan lẹ́ẹ̀ máa gbádùn àwọn tá a sì yín débẹ̀ ń kọ́ kí lè fẹ́ ká máa ṣe àsìkò yìí kò sẹ́ni tí wọ́n máa pariwo gbogbo gómìnàsì yìí wọ́n lè pariwo wọn gbogbo sínétọ̀ kan wọ́n lè pariwo wọn pírẹsidẹ́ǹtì Bọ́lá Ahmed Tinubu náà máa pariwo là ń pariwo. ولا تنس نصيبك من الدنيا má gbàgbé ìpín rẹ nínú ayé tọ́lọ́run sọ yẹn túmọ̀ sí pé ìgbà tẹ́ ti débẹ̀ tẹ́ ti wá rí tán وأحسن كما أحسن الله إليك ọlọ́run ní ẹ wá ṣe dáadáa nígbà tẹ́ ti débẹ̀ ẹ ṣe dáadáa fún àwọn tí wọ́n gbé yín débẹ̀ وأحسن كما gẹ́gẹ́ bí àwọn ọlọ́run ọba ṣe ṣe dáadáa fún yín náà torí pé tí ẹ bá ṣe dáadáa yẹn ìyà ń bẹ ẹ gbàgbé ọjọ́ kan ni ọjọ́ wo ni tí Kùránì náà tún sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim yawma la yanfa'u malun wala banun. ọjọ́ tó yá sí pé gbogbo àwọn ọmọ tẹ́ ń fi owó rán lọ sílùú Amẹ́ríkà sílùú London sí gbogbo àgbè tẹ́ ń kún ọkùn Nàìjíríà gbogbo owó àwa mẹ́sìsì tí wọ́n kó lé yín lọ́wọ́ tọ́ni kẹfì ṣàánú wa tẹ́ fi ń rán àwọn ọmọ yín lọ la yanfa'u wala banun àti gbogbo dúkìá tẹ́ kó jọ yẹn ilé tẹ́ ń kọ́ mọ́tò tẹ́ ń rà la yanfa'u kò lè ṣe àǹfààní fún yín jọ náà àfi dáadáa tẹ́ bá ṣe tí dáadáa ní bá pọ̀ òun ló máa jẹ́ àǹfààní fún yín lọ́dọ̀ Ọlọ́run òun lẹ́ padà pàdé lọ́dọ̀ Ọlọ́run jọ náà Ọlọ́run ní dáadáa tí mo ṣe fún yín yẹn ẹ̀yin náà ṣe dáadáa tó kú tẹ́ bá ṣe dáadáa yẹn lẹ́ẹ̀fi rí gbà lọ́dọ̀ àwọn Ọlọ́run ọba lẹ́ẹ̀fi sọ̀kalẹ̀ dáadáa ẹ wò Abacha níjọ́ tí ó jẹ pẹ́sidẹ́ǹtì tí ń dààmú Nàìjíríà tí ń kó wàhálà bá wa Nàìjíríà tó rò pé kò sí nǹkan kan mọ́ lẹ́yìn òun ẹ wo ikú tó pa lẹ́yìn níjọ́ tó ti wá kú yìí kí láǹfààní táwọn èèyàn ń sọ nípa rẹ̀ kí ni dáadáa tó ṣe kalẹ̀ táwọn èèyàn ń sọ nípa rẹ̀ kò sí dáadáa kankan mọ́ kò sí dáadáa kan tó ṣe kalẹ̀ táwọn èèyàn fẹ́ fi wòyìn yẹn kó ṣe dáadáa gbogbo àwọn gómìnàs wa yìí wọn ṣe dáadáa rárá Ọlọ́run wá ní wàhálà tẹ̀bùgẹ́lẹ́ fásádà fẹ̀lá àrùdì. wàhálà tẹ̀bùgẹ́lẹ́ fásádà fẹ̀lá àrùdì. Ọlọ́run ní ẹ má wá fi ìbàjẹ́ ẹ má ṣe wá ìbàjẹ́ sórí ilẹ̀ ẹ má wá ìbàjẹ́ sórí ilẹ̀ ẹ dákun gbogbo ohun tí à ń sọ yìí ẹ bá máa subscribe fún ẹ bá máa share ẹ bá máa like ẹ kó lè spread lọ́dọ̀ wọn ó ṣeé ṣe tọ́ọ̀ ní déètì gbọ́ wọn ẹ dákun ẹ bá máa share kẹ bá máa like ẹ wàlá tabghil fasada fil ard kẹ́dẹ̀ bá máa subscribe fún ẹ dákun tó gbọ́ lọ́wọ́ ní ẹ má ṣe wá ìbàjẹ́ sórí ilẹ̀ gbogbo àwọn gómìnà sì tá à ń sọ yìí pátá kò sójúmọ́ kankan má ṣe bàjẹ́ gbogbo ìbàjẹ́ wọn tí wọ́n ń ṣe yìí náà ó pẹ̀lú tó yá sí pé ń ba Nàìjíríà jẹ́ Ọlọ́run kẹrin kò ní lọ láì máa ṣe ó dìgbà tó bá stop ìbàjẹ́ tí wọ́n ṣe. wàlá tabghil fasada fil ard. àwọn tó yẹ pé wọn tún ní dáadáa kan tí wọ́n ṣe ẹgbẹ́dìsì tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé wattabi'i sayyi'atal hasana tabi'i sayyi'atal hasana tamhuha ó ní ẹ máa fi dáadáa tẹ̀lé àwọn àṣìṣe yín àwọn àbúrú tẹ́ ẹ bá ṣe àwọn kùdìẹ̀kùdìẹ̀ tẹ́ ẹ bá ṣe tamhuha kí dáadáa nílé máa pa àbúrú yẹn dáadáa mélòó ni wọ́n ṣe tẹ́ bá bọ́ sórí social media tá à ń sọ yìí àwọn èèyàn ńlá mẹ́tì wọ́n pariwo gan wọ́n pariwo kò dẹ̀ sáwọ ẹni tí wọ́n ń pa bí kì í ṣe pẹ́sidẹ́ǹtì wa Bọ́lá Ahmed Tinubu àwọn yìí ni wọ́n gbà owó gómìnà sì tẹ́ fi kan ráyìí wọn ní jíṣẹ́ àpò àwọn ni wọ́n kó sí àtàwọn tí wọ́n súnmọ́ wọn
ọlọ́run ní inna Allaha la yuhibbul mufsidin. dájọ́ kí èmi ọlọ́run ọba mo kórìíra olùṣe ìbàjẹ́ sórí ilẹ̀. Inna Allaha la yuhibbul mufsidin. ọlọ́run mo kórìíra wọn. Inna Allaha la ọlọ́run ò nífẹ̀ẹ́ wọn ṣètò kan. yuhibbul mufsidin. gbogbo àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa yìí gbogbo àwọn gọ́ọ̀mẹ̀ntì lákòpọ̀ gbogbo ẹni bá mọ̀ bẹ́ẹ̀ kó òun balẹ̀ jẹ́ yóò máa ṣe kì lọ́kàn rẹ̀. gbogbo ìbàjẹ́ tẹ́ bá ń ṣe yẹn náà ọlọ́run ní wọn ò fẹ́ràn yín ẹ jìnnà kúrò níbẹ̀. Inna Allaha la yuhibbul mufsidin. Inna Allaha la yuhibbul mufsidin. bí Abacha ṣe balẹ̀ jẹ́ tó bẹ́ẹ̀ ló ṣe jìyà lọ́dọ̀ ọlọ́run. ẹ ojú tó fẹ́ kú ikú tí ò ti expect ló kú jẹ́ náà ikú tó expect látìgbà tó ti wá kú náà ẹ dákun kí ni nǹkan tá a fi ń léke tá a fi ń pariwo orúkọ rẹ̀ tá a fi ń sọ orúkọ rẹ̀ dáadáa kò sí tó bó kò ṣe nǹkan yẹn kalẹ̀ tó yá tó ṣe kalẹ̀ ni a máa rántí pé Abacha ló ṣe léyìí n tó dáa ló ṣe yìí tó máa jẹ́ ẹ̀san fóun náà kí lẹ́ẹ̀san tẹ́yìn tí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí ni tẹ́ ṣe kalẹ̀ tẹ́ fi gbẹ̀ ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ẹ dákun gbogbo àwa táwọn wo ọ̀rọ̀ ọlọ́run tá à ń sọ yìí ẹ bá máa share rẹ̀ ẹ bá máa like ẹ̀ ẹ bá máa subscribe fún kó lè spread dé ọ̀dọ̀ wọn kọ́rọ̀ ní lè dé tí ìgbọ́ wọn owó tó kójọ yìí ayé yìí ló pin kò lè dọ́dọ̀ ọlọ́run tó péjọ tẹ ǹjọ́ tí Abacha kú gbogbo tó kójọ ǹjọ́ náà ǹjẹ́ wọ́n sí ma òun nìkan náà dá gbé sínú kòtò ǹjọ́ náà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe gbẹ́yìn náà nìkan sínú kòtò ǹjọ́ náà tẹ́ bá rántí ọjọ́ tó yá sí pé ẹ pàdé ọlọ́run yẹn ẹ ṣe dáadáa ni o gbogbo tó kó fún yín kẹ́ fún àwọn amásì ẹ fún wa kára lè dẹ̀ wá gbogbo epo wọ̀nyí wàhálà ló ń dálẹ̀ wọ́n fẹ́ lọ sí ibìkan ní ìjẹta àbánẹ́kọ́ ni wọ́n fẹ́ gun maṣíìnì láti títì ibi tó yẹ kí maṣíìnì yẹn ó gbé ní 300 ó pọ̀ tán ni lásìkò tó kó wọ̀nyí ó sì ní 500 naira mo ní ṣe nígbà tó yá sí pé àwọn tòkè lọ́hùn ó ń dà wá láàmú àwọn tá a ti jẹ́ másìsì àti wọ́n ń dara wa láàmú àwọn náà tí wọ́n kó wàhálà bára wa pé ṣé á fúnra wa pa ni má ṣe bẹ́ẹ̀ wọ́n àwọn bá tiẹ̀ ń kó dààmú bá wa ẹ má jẹ́ àwa ó tún kó dààmú bára wa gbogbo tẹ wá ń kójọ tẹ ń fayé kójọ yìí àlùfáàwù kí làáfà sọ ní làámúríkà. làámúríkà laysa fawqal ardi bakin. wàlá mi máa. qadahu Allahu hakim. wàlá mi máa. qadahu Allahu hakim. àfààní làámúríkà. ó ní mo fi ìṣẹ̀mí gbogbo ẹ̀yin òṣèlú òjèlú ó lóun fi ìṣẹ̀mí yín búra. laysa fawqal ardi bakin. laysa baki ó ní kò sí ní tí ó ṣẹ́kù fawqal ardi lórí ilẹ̀ tá a wà yìí kò sí gbogbo tẹ̀ ń kójọ yẹn kò sí ní tó máa ṣẹ́kù sí yín lọ́wọ́ níjọ́ tẹ ẹ bá kú láyé gbogbo tẹ̀ kójọ yẹn ẹ dàálẹ̀ ni ẹ wo bí Abacha náà ṣe dàálẹ̀. làámúrúkà laysa fawqal ardi bakin. gbogbo tẹ̀ ń kó tẹ̀ wò pé ń kó mọ́ra yẹn gbogbo àwọn ọmọ tẹ̀ ń rán tẹ̀ ń fi gbogbo dúkìá wa gbogbo owó wa tẹ̀ fi rán wọn ṣẹ́ lọ sí ìlú òkèèrè kò sí ìtumọ̀ padà ṣàǹfààní fún yín lọ́dọ̀ ọlọ́run àfàwọn mọ́síìsì láti ṣàǹfààní fún yín o lọ́dọ̀ ọlọ́run àwa láti ṣàǹfààní yẹn fún yín lópin ìgbà tẹ́ bá ti ṣẹ̀tọ́ tẹ́ ti mú àdéhùn tẹ́ ẹ ṣe níwájú ọlọ́run pé tẹ́ ẹ bá débẹ̀ ẹ ṣe báyìí nàìjíríà ó dáa àyìnbó títí wa náà tó bàjẹ́ títí ọ̀nà èkó yìí bàbá ń lọ láti jẹ̀bú lọ sọ́nà èkó ká tó dé ṣàgámù àfà ó lè gba mọ́tò lọ́wọ́ yẹn. làámúrúkà laysa fawqal ardi bakin. ó lè gba mọ́tò lọ́wọ́ yẹn títí ò dáa omi kò sómi kò síná. laysa bakin fawqal ardi. gbogbo tá à ń sọ kò sí tí ó ṣẹ́kù lọ́dọ̀ ọlọ́run ọba nínú ayé. wàlá mimma qadahu Allahu hakim.
mimma Qadawallahu waki. wọ́n tó ń sá kiri tó ò fẹ́ kú tó pé kò ní pa ẹ́ wala waki kò sí ìṣọ́ kan àbí ààbò kan tó lè ṣe pé àwọn ò ní kú ẹ̀dá kúta náà ò ní kú. wọ́n president tó jẹ lánàá àwọn gómìnà kan tó ti jẹ kí wọ́n tó débẹ̀ àwọn chairman kan tó ti jẹ kí wọ́n tó débẹ̀ àwọn senator kan tó ti jẹ kí wọ́n tó débẹ̀ àwọn dà lónìí ṣínú wọn tí ì kú ni gbàtásìkò wọn tó ṣé wọn lọ. Wala mimma qadawallahu waki. mímá kọ̀dọ̀ wúlà kò sí ìbùbù kan kò sí nǹkan kan tó lè fi disturb ìbùbù tọ́lọ́run ti bù kalẹ̀ pé àsìkò báyìí ló lọ kò sí nǹkan kan tó lè fi disturb ẹ̀. Mimma qadawallahu. nígbà tásìkò Abacha tó bó ṣe lágbára tó ṣe kò lọ ó lọ tásìkò ẹ tó wá tó wọ́n náà ṣe dáadáa fi dáadáa wọn dáadáa lọ́wọ́ káwọn èèyàn lè máa sọ̀rọ̀ rẹ kó lè máa sọ̀rọ̀ ẹ dáadáa. advice kan wá lè tí wọ́n sì pé n fẹ́ kọ́wọ́ yóò dé tí gbọ́ president wa Bọ́lá Ahmed Tinubu ẹ dákun gbogbo àwa tí à ń gbọ́ Ọlọ́run yìí ẹ jẹ́ kí a gbìyànjú láti máa share rẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti subscribe ẹ jẹ́ ká gbìyànjú láti like ẹ̀. advice yìí tó bá dé tí ìgbọ́ wọn ó ṣeé ṣe kọ́lọ́hún padà tọ́ṣe ẹ̀mí wọn. àwọn náà ń travel káàkiri wọ́n sì mọ nǹkan tí gbogbo country ń ṣe ní àwọn country míì bíi UK, USA, Canada gbogbo àwọn ìlú bẹ́ẹ̀ 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 àti ìlú mùsùlùmí gan àtòlòṣì àtòlówó kò sí yàtọ̀ láàrin wọn torí pé wọ́n ń fún àwọn tí wọ́n jẹ́ citizen wọn wọ́n fún wọn lówó lóṣooṣù àtẹni tó ṣiṣẹ́ pẹ̀lú wọn àtẹni tó ṣiṣẹ́ pẹ̀lú wọn ló ń gba owó lóṣooṣù. ní Nàìjíríà yìí mo ti gbé bí ò bá ti ṣiṣẹ́ pẹ̀lú Nàìjíríà bí ò ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì àbí ò ní access sí ọ̀dọ̀ wọn gọ́ọ̀mẹ̀ntì ibi ò pa ẹkùn ni àbí kò wá ọgbọ́n kò wá ọ̀nà báwo ló ṣe fẹ́ wo. ṣùgbọ́n tí president wa Bọ́lá Ahmed Tinubu tó bá lè gbìyànjú eléyìí kó máa fún gbogbo àwa citizen wọn ní owó lóṣooṣù kó máa jẹ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú wọn nìkan ó wá tiẹ̀ wá kéré tán 50,000 lóṣù kó sì máa fi rán èèyàn kó máa fi rán ẹnikẹ́ni kó máa fi rán ẹnikẹ́ni. kí ni ìtumọ̀ NIN tẹ́ni ká lọ open ṣe bí gbogbo details àkáǹtì wa ti bẹ̀ lọ́dọ̀ yín ó ti ń bẹ lọ́dọ̀ yín tẹ́ lè fi send owó yẹn direct tá máa rí àláti yẹn lóṣooṣù. Central Bank gbogbo state ló wà ó wà l'Abuja ẹ̀kọ́tà wà l'Abuja ẹ send ẹ̀ síbẹ̀ wọ́n send ẹ̀ sí gbogbo state kárí ewu wa láàrin lẹ́ẹ̀kan lóṣù ó lè jẹ́ 50,000 ìbẹ̀rẹ̀ láti bẹ̀. tẹ́ bá ṣe léyìí kò sí president tó ṣòwò ìta sọ yìí kò sí ṣùgbọ́n tẹ́ ẹ̀yin bá wá ṣe tọ́lọ́n bá fún yín ṣe ó kọ yóò ní parẹ́ láéláé ó kọ yóò máa lọ títí láéláé ni tọ́wọ́n yóò fi máa yìn fìyẹn rántí àwọn ọmọdé wọn yín pé Bọ́lá Ahmed Tinubu àwọn ló ṣe báyìí táwọn ọmọ wa fi ń rí sálárì gbà lọ́dọ̀ ìjọba láì ṣiṣẹ́. ẹ bá wa ṣe eléyìí náà tẹ́ ẹ bá ṣe ó kọ yóò ní parẹ́ o ṣùgbọ́n tẹ́yìn náà bá láníyàn tẹ́ fẹ́ ṣe yẹn tẹ́ bá láníyàn àti ṣe ń tà sọ yìí lẹ́ẹ̀rí nǹkan yẹn ṣe o ṣùgbọ́n tẹ́ ẹ bá ti láníyàn tó dá láti ṣe àwọn tẹ́ kó bọ̀ díyàn wọn ní jẹ́ ó ṣe é ṣe o. abẹ́ Ọlọ́run fún Nàìjíríà ọlọ́mọdé ó bàjẹ́ Àmínà. ọlọ́mọdé ó dàrú Àmín. gbogbo àwọn tí wọ́n ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́ba wa ká wọn kúrò ńlẹ̀. Àmín. àwọn èèyàn rí tó fẹ́ ṣe wọn pọ̀ nínú àwọn tí ń bẹ́ẹ̀ ẹlẹ́kùn advice tí mo mú wá yìí sọ́dọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu president wa ẹ gbìyànjú láti ṣe tẹ́ ẹ bá gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ káwa citizen máa gba owó lóṣooṣù ẹ sì má fi rán èèyàn kankan ẹ má fi rán èèyàn àpò wọn náà máa kó sí Ọlọ́run á sì bá a fún yín ṣe o. Àmínà. Nàìjíríà ní ìdàrú o. Àmín. ayé ẹnì kankan wa náà ní bàjẹ́ o. Àmín. èyí tó kù tẹ́ fẹ́ lò ń bẹ̀ yìí Ọlọ́run bá a fún yín ṣe níwọ̀n. Àmínà. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.